Ofofo Elenu Razor. Dalegu Baleje. Ofofo Elenu Razor. Tó bá kó lọ́nà kó yá sáré o. Tó bá pàdé rẹ̀ kó yá fún. Tó bá kó lọ́nà kó sáré. Bó bá pàdé rẹ̀ kó yá fún. Kí ló dé tí n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtìtì? Ajoke Elenu Razor. Senda. Ajoke. Bàjẹ́ Ọmọ Táyọ̀. ó lágbára o. Gbádùn ló wà ó ti fi go tilẹ̀ gan. Báwo ló ṣe mọ̀ pé ibi yìí mo wà? Ó ṣe tún padà sẹ́yìn ni mo máa mọ location ẹ̀ náà pàdé mi ni. Ní sùúrù. Màmá, ẹ bá mi gbé tí àwa fàlejò mi. Mo lọ fà á o. Ọjọ́ tí mo ti rí i lásán. Àǹtí Arara o. Ẹ kò ṣe mọ́. Kí lẹ fẹ́ mu? Wo sẹ́ńdà wo gbọ́dọ̀ mímu sí ẹgbẹ́ kan mọ́ bísínẹ́sì wo jẹ́ ká tó àǹfààní ká bí ó Ẹ máa ṣẹlẹ̀. sọ̀rọ̀ business, wọ́n ní pé kí ló fẹ́ mu. Oye gbọ́dọ̀ kọ́wọ́ tó ní ìyọ̀bá bí aṣọ ọ̀gá mú ò just do the normal bẹ́ẹ̀. Ọmọ Táyọ̀ a máa ṣe nọ́mọ̀ náà. Sọ̀kọ́ tó fẹ́ mu fún ìyá ẹ̀. Mama, ẹ fún mi anything soft. Màmá ṣe ní mọ̀tì. Wọ́n ti wà. Ẹ lọ mú mọ̀tì. Pẹpẹ súpù wà o. Ẹ̀yin ẹ̀ sì lọ mú mọ̀tì wá lọ́ọ́ fi pẹ́pẹ́ sùkú lẹ̀. Ọ̀fà kí ló ń sọ? Báwo ni update mi? Àdí mi. Ọmọ Táyọ̀ ò ti já jù. Wọ́n bá sọ pé èèyàn já o já tán. Ìfún ẹ ló Tí wọ́n bá sọ pé ọmọ já tán o já yányán. fòkà. Information yẹn. Ọmọ rẹ̀rìn lọ lé. Mo like bó o ṣe mú information yẹn jẹ. Tí mo ṣe rìn gbà. Mo kàn rí gbà yẹn ni. Tí mo ṣe tẹ̀ sí wọn lára pé màmá báyìí. Ó kàn ń gbọ́ ni. Mo wò ó pé Màmá yẹn. information yìí legit o. Wàláì ìwọ ló ó yẹ kó máa bá wọn gọ́gùn ó yẹ kó máa bá wọn ṣiṣẹ́. Wàláì tó bá mú information fún èèyàn pé lágbájá ẹ wọlé síbẹ̀ ẹ jẹ́ kò yẹ kí wọ́n dá ọ̀tẹ̀ rárá. Ọ̀gá yẹn náà ò ní mọ̀tì lọ́wọ́. Èló ló wá kájú. Mo kàn ní pé wọ́n mú tíkì wá. Ó tún sọ pé kí n wálé tó kí n lè wálé tó mo mọ ẹni tó mú information yìí wá. Kò gbọ́ kó ń gbà náà lòun náà. Mo wá sọ fún wọn pé màmá kí ló fẹ́ ṣẹlẹ̀ màmá inú òjò ìṣẹ̀lẹ̀ máa wá. Mo ní níbo ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa wá wókè. Tí ọjọ́ tí wọ́n bá ti péyàn ní vision ló ti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́. Màmá kí ló ká mọ́ yín lọ́wọ́? Àmọ́ ti pẹ́ wọ́n sẹ́yìn ló gbowó àjọ. Màmá tó bá jẹ́ gbowó àjọ nítorí tọmọ yín ẹ kólẹ̀. 20 day wọ́n kólẹ̀ ọ̀nà pé 20 day ẹ̀rẹ̀ náà ní bóyá pé kí ni máa ok 20 day rí o. Àwọn wòlíì méjì náà fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ o. Láàárín ọjọ́ báyìí sọ́jọ́ báyìí. Ó yẹ kó o mọ̀ náà oníṣẹ́ńdà ìpè mí dájú náà. Ó ní ẹ wà ń bẹ̀. Kó o tó lè mú wọn náà mọ ẹni tó o ní ìmúkan tó fún wọn mú ní láàárín ọjọ́ báyìí sọ́jọ́ báyìí ẹ jẹ́ kí báláǹsì yẹn tẹ̀lé. Àmọ́ ní kò ní tọ́jọ́ yẹn wọ́n ń gbọ̀n gidi. Má jẹ́ kí n lọ fà ojú mi ti di ọmọ yẹn tó ṣe ọmọ gan-an ìwà tó oṣù máa ń mú lẹ́tù kan lọ́nà kọ́kọ́ tẹ̀lé náà sábà. Mi understand ṣé ìdá mẹ́wàá lè lé e. Ìdá mẹ́wàá yẹn gbọ̀ngàn ni o ti já jù ìdá mẹ́wàá yẹn gbọ̀ngàn tí o mọ̀ wípé àwọn pásítọ̀ máa sọ wá ní ẹ mú ìdá mẹ́wàá wá síbi Ọlọ́run èyí tó jẹ́ 10% nínú 20 bay yẹn o ní mo fún ẹ yẹn. Wá ṣó o mọ̀ ní ewé ní wèrè gan má bá mi pàfọ́ọ̀mù wèrè o. Ó ṣe máa kó túbẹ̀ fún mi ṣó yá wèrè. Èmi ni mo múṣẹ́ fún ẹ náà. 2000 kí ló fẹ́ fi 2000 ṣe náà? Ọ̀gá sọ ṣe nọ́mà ṣe náà 2000 naira. Ẹgbẹ̀rún méjì ni náà. Wá mi gbọ́ Yorùbá o bóyá kó sọ English. Ẹgbẹ̀rún wetin dey call. Ọ̀gá 2000 naira ṣe nọ́mà má jẹ́ wo ọ̀gá ṣe nọ́mà kí ló ṣẹlẹ̀ náà? Ọmọ Táyọ̀ ọmọ Néfì ló nu oúnjẹ ìbẹ́pẹ náà. Ọ̀gá. Ṣé wọn ló bá mi ṣiṣẹ́ ni? Ọ̀gá tó mọ̀ yárí ni èmi ni mo múṣẹ́ fún ẹ náà. Èmi ni wọ́n ní èmi ni Ọlọ́run pè náà. Ọ̀gá gbogbo nǹkan tó ń sọ yẹn mi wo mo ti gé bèlúbèlú ọ̀fun dùn mí mi ò lè pariwo. Ọ̀gá ṣe nọ́mà kí ló ṣẹlẹ̀ fún ta ní 2000 ṣé o mọ̀ wọ́n rí èmi mo múṣẹ́ fún ẹ náà tí bá fún ẹ ṣe ò ní jẹun. Òun nìyẹn ìgò rẹ̀ kẹrẹkẹrẹ lórí tẹ́. Ọ̀gá ṣe nọ́mà mi mọ̀ ń pa àwa ṣó ń wá ẹ̀mí. Mo ní sẹ́ńdà ló kọ̀ọ̀kan létí ẹ̀. Ọ̀gá go sit down wo ni sẹ́ńdà wèrè go ṣó máa ọ̀gá mi ò mọ̀ ń pa ẹ̀ o máa ti gbogbo já ilé kan. Ọmọ Táyọ̀ kí ló tẹ̀lé? Wá bàbá mi ṣeré. Ṣé nọ́mà fún mi kí ló ṣẹlẹ̀ gangan? Torí ogbó. Lọ́tì. Ojú ẹ fẹ́. Ojú mi ò ní fẹ́ èwo ni wèrè kan. Wá ṣe nọ́mà tẹ̀sẹ̀ kọ́kọ́ rí náà. Láti mú gòdá níbẹ̀ yẹn ọ̀gá. Àti bọ̀ ìyá ẹlẹ́gbẹ̀ẹ́. Drop ìgò yẹn. Ẹjọ́ ṣe jẹ́ máa rí lẹ́nu kọ́kọ́ ṣe nọ́mà nù. Ìmọ̀ ń pa ẹ̀. 13, 14, 15, 16. Ṣó ti tán? Mi trust yẹ. Mi trust yẹ jẹ́ kọ́kọ́. Mi trust yẹ o.
ọmọ Táyọ̀ ṣó fẹ́ ká máa pọ́n 50-50 mi. ọ̀gá mi mọ̀ ń pa èmi ni mo múṣẹ́ wá 20 wọ́n ti èmi ni mo ní 30 ibẹ̀ ṣó ti yí ẹ èmi mo ó mọ̀ yàrí náà èmi ni mo múṣẹ́ fún ẹ ṣó ń wá ní state. 20 ni tèmi. ọ̀gá mi mọ̀ ń pa ẹ ò mọ̀ wọ́n rí èmi fún ẹ lóúnjẹ jẹun ọ̀gá 70-30 lówó ṣojú tó bá ti gba balance 10 ibẹ̀ wọ́n ló ní 20 tó kù yẹ́ ló ní èmi mo múṣẹ́ wá o. ọmọ Táyọ̀ bẹ̀ kó máa ṣe báyìí mo ti pa sẹ́tìsì mi jẹ́ náà mo ti pẹ́ ọmọ kan bí mo ṣe gbà tí mo ti ń ṣe fàájì ní pọ́n mo lóṣù mi kan ẹgbẹ́ kó máa pọ̀ mo ti wọ́n pé chéńjì tí wọ́n bá ẹ̀ máa fún sì já mi lówó yẹn lọ́dà. ọ̀gá eléyìí tó ti wọ bíbá yìí kò lè jáde mọ́ ṣé o ní scope tó máa lò fọ́ọ̀mù ẹ̀ rẹ̀ wàá gbá pátánì wọn láì san owó tó. kò sí problem bí wàá fi lọ gba pátánì wọn náà ìwọ ṣáà ló gbowó. ó sọ ń pé. pé kí n ṣe nọ́mà kí wọ́n kó sí wọn lára mi. ó sọ ń pé. ó gbọ́ náà. Ajoke ló ń sọ Ajoke Elenu Razor Ajoke Elenu Razor ṣebí tójú bá rí ẹnu Ajoke òkìlẹ̀ Ajoke Elenu Razor parí máa fọ́. ẹ wò mí ogun yẹn gbọ́dọ̀ ti ṣiṣẹ́ ni. Wọ́n ti ẹ̀ ṣẹ́ ni. ilé ìta àjọ sọ́kọ̀. ṣùgbọ́n ẹ má wàá gbàgbé o ó ní ẹ má gbàgbé ọ̀la o kò gbọ́dọ̀ yẹ o ìràpadà náà ọ̀la dandan wá fẹ́. ọ̀la lọ máa ń gbé ẹ má wulẹ̀ ẹ má gbé jì. ẹ wò ó mi ò ní káṣù ẹ fún mi àkájọ wa báńkì wo lẹ̀ yín ń lò náà. ó pè mí olú máa pè. kò sí nǹkan kan agbára Ọlọ́run wà sílẹ̀. ó yà wọlé ní o tó gbé agbára náà tó gbé nẹ́tíwọ̀kì. ogun tó ní pé kí nẹ́tíwọ̀kì má ga kò tiẹ̀ ọ̀rọ̀ tẹ̀ mọ́lẹ̀. 70 69 11 78 49 Samuel Alamide ó ti jókòó agbára Ọlọ́run wà sílẹ̀ agbára Ọlọ́run wà sílẹ̀ ó ti jókòó ó jókòó rẹ̀ ó ti ṣẹ́ báyìí ó ti ṣẹ́ o. wọ́n gbóhùn yẹn kí ló ń bá mi sọ ó sọ àkọ́kọ́ lójú mọ́mí ọmọ yìí yẹn ó ní bèbí ó ṣe ìpọ́nlé náà ní mo ti ẹ̀mí yẹn bá mi sàn pọ́nlé sí ẹni kò pọ́nlẹ̀ mo fẹ́ gbàdúrà ká bẹ̀rẹ̀ ìràpadà yẹn láti olójìmí ayé àjàjìmí wọn gbógun mi ò di ọ̀run dà ògún dìdí ayé dà Michael Olúṣẹ́gun yára sọ kalẹ̀ wá lónìí ṣẹ́gun yẹn má ṣe dúró pẹ́ mọ́ ọ̀run ṣẹ́gun fún ẹ. Àmín Jésù. gbogbo agbára tó ní kó máa ṣe ọ̀fà hàn ní ọ̀run bá wí. Àmín Jésù. gbàdúrà Jésù Olúwa wa. Àmín. màmá mi ó jẹ́ kó tètè dé lọ́la torí ìgbọràn ó sàn bẹ́ẹ̀ bọ́lá ìwé mímọ́ jẹ́ kó yíwa wípé ìfetí sílẹ̀ ó sàn dọ̀la fún mi. àwọn wòlíì tí wọ́n bá bẹ̀rẹ̀ méje ẹ̀mí mímọ́ méje ángẹ́lì méje ìpè méje ẹ má gbàgbé o ìgbọràn ó sàn bẹ́ẹ̀ bọ́lá. Ìyá Àjọkẹ́ ẹ tún ti tójú bọlé bíi ti báwo. Ṣé ọ̀dọ̀ babaláwo ni mo lọ ni? Ṣé bí ọ̀dọ̀ ṣọ́ọ̀ṣì pé pásítọ̀ náà ni mo lọ pé wá gbàdúrà fún ẹ? Àbí kí ló wá dé? Ṣé bó ṣe wá kó tó wá gbàdúrà fún ẹ? Ṣé kò dáa ni? Ṣé n tiẹ̀ dúró ní ọjọ́ ká sọ̀rọ̀ láàrin Ìyá Àjọkẹ́ owó tá a tún fi jẹ lálẹ́ yìí ẹ tún ti kó fún pásítọ̀. Tẹ̀ kó fún un torí tiẹ̀ náà ni. Wá ná ṣé o ní lọ́la lọ́la 21 akẹ́rẹ́lẹ́ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ wà ó lóun wòlíì sẹ́ńdà ó gbóná lọ́la báyìí ìrìn àpadà yá straight gbogbo wọn lọ́wọ́ lórí tó ṣáà tí wọ́n Ìyá Àjọkẹ́ àìsàn ṣe ní àbí. àìsàn ó ṣe ilé tó ṣe ìgbọ́jẹ́ kò jà rẹ̀ lọ ni ó jà rẹ̀ lọ ó ti gbóná. ní kí ni bò ní sùúrù ṣé owó tutù báyìí mo ní ṣó tutù báyìí tábà tún máa wíńsìn pẹ́pàpà ó ti wọ bàtà ó ti wọṣọ ó ti jáde àbí bẹ́ẹ̀ kọ́. Ìyá Àjọkẹ́ owó tá a fi jẹ lálẹ́ yìí ẹ ti kó fún pásítọ̀. torí tìyẹ ni já pé bí. wọ́n ti pè mí. ta ló pè. Ìyá Àjọkẹ́ wọ́n pè mí. nígboro ayé àbí kí wọ́n lè. nígboro ayé Àjọkẹ́ ló ń sọ o Àjọkẹ́ Elenu Razor Àjọkẹ́ Elenu Razor. táìmù tá a wà yìí wọ́n gbọ́dọ̀ ṣe é kó ṣebí di tójú bá rí wọ́n gbọ́dọ̀ lájú. Olúṣẹ́gun ní bàbá Olúṣẹ́gun ní ọmọ Olúṣẹ́gun ní àmì mímọ́ Olúṣẹ́gun ní mẹ́ta lọ. Ọlọ́run ṣẹ́gun fún wa Ọlọ́run ṣẹ́gun fún wa
Ọlọ́run ṣẹ́gun fún ẹ. Èmi Ọlọ́run àdágbó àmàṣádọ́ màṣáàrà kọ́lọ́run kó ṣẹ́gun fún ẹ. Ìyọmọ Ọlọ́run kó ṣẹ́gun. Ìyọmọ Ọlọ́run kó ṣẹ́gun fún ẹ. Kó ṣẹ́gun. Olùṣègùn lẹ́tà. Ọmọ ìgbàlà kó dijú ẹ̀. Nǹkan kan fẹ́ jáde lára rẹ̀. Nǹkan kan fẹ́ jáde lára rẹ̀. Mo fẹ́ gbẹ̀wò ní Ọlọ́run létí. Ọmọ yìí fà mí. Ọwọ́ mi o. Mo ti rà tán. Mo ti fẹ́ fọ́ mi lọ́gbọ̀n. Láyé ẹ̀. Ọwọ́ ẹ ti kọ́. Láyé ẹ̀. Ó ti kọ́ o. Tẹ bá bá ya Àjọkẹ́ dánwó èrò. Wọ́n bá tún pàdé ní tó tún bá mi dánná sẹ́sì o. Ṣé ẹ àwọn máa ń jókòó? Wọ́n tún kọ́ máa fún ẹ wá fọ́ kí ní ìsàlẹ̀ ìlú dànù. Oníṣìnà. Oníṣìnà. Ọwọ́ ẹ. Ohun bó ṣe rí. Ọfẹ́ máa wọ gbogbo eléwà ọkẹ̀ ṣá. Ẹ máa máa gbọ́dọ̀ tó bá tọ́jú ẹ̀ fún ẹ. Ṣé o sì kìíní? Wọ́n ti fẹ́ mọ tẹ́tà títù lára mi. Gbogbo pàrọ̀ tó yẹ pé ẹ̀ mọ́ fọwọ́ gbà ìwọlé ni. Eléfẹ́ ṣé lè ṣe ilé ayé ẹ̀? Mo pa kó mo tún sọ fún ẹ. Ẹ dára tẹ òṣì. Wọ́n pa wọ́n. Bá mi tó ṣì rè. Tàbí wọ́n bẹ̀yẹ wá ẹ̀kú orí yìí o. Wọ́n ti kọ́ mi lọ́wọ́ o. Wọ́n ti kọ́ mi lọ́wọ́ o. Wọ́n ti kọ́ mi lọ́wọ́ o. Ẹ ṣàánú mi o. Dalegu, balẹ̀jẹ́, òfófó ẹlẹ́nu razor. Dalegu, balẹ̀jẹ́, òfófó ẹlẹ́nu razor. Tó bá kò lọ́nà kò yá sáré o. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ wòlíì tí mo ní kàn náà kọ́ṣẹ́ bó lọ ṣe rà padà? Wòlíì wo lẹ́ni kí lọ bá wòlíì òṣù wo lẹ́ni kí lọ bá wòlíì tó jẹ́ pé bí mo ṣe débẹ̀ báyìí kó máa gbàdúrà fún mi ní tẹ gbogbo tó lọ́n fi ṣèkẹ́ mi dẹ̀ tẹ́ntẹ́n tó dẹ̀ tọ́ di bọ́tìn fún kí ẹ sọ fún mi pé kí àbí olórí burúkú ni wòlíì yìí ni mo pọ́ fún ṣòfò dànù. Ẹ wá ń bí Àjọkẹ́ má mú lẹ̀ fún mi irọ́ ńlá ní sùúrù fi wọ́n wúlé ká sílẹ̀ ìyá kan náà ló bóun náà ó dẹ̀ fẹ́ sọ́rọ̀ ẹni díje múlẹ̀ ṣé díje ni ẹni ó ń parọ́ fún mi wọ́n di sẹ́ńdà ó máa fọ́ tẹ̀ lọ́yàn tẹ̀ nídìí fún kí nìyẹn bó o bá lè lọ ló máa sọ fún mi pé mọ́mí o mi ò lè lọ o ibẹ̀ yẹn jìnnà o ojú bọ́ síta o ojú táyé ni o mi ò lọ o pé wọ́n di sẹ́ńdà ìránṣẹ́ Ọlọ́run pàtàkì tí Ọlọ́run tó yọ́nú sí tó nífẹ̀ẹ́ sí òun sọ fún mi pé fọ́ tẹ̀ lọ́yàn tẹ̀ nídìí. Ìyá Àjọkẹ́ máa ń ṣe tí máa ń dùn mí lórí ojúbọ mo fi máa ń parọ́ níwájú yín mo ò so tọ́rí n tí n tiẹ̀ fi so tọ́ ní títẹ́ bá ti déwájú yín wòlíì sẹ́ńdà àbí wòlíì sóńdò ní ẹnẹ pé yẹn mo ti wú olùgbé wọn wú kú mo lù mí kó kú mo ká má pàdánù. Àjọkẹ́ olùwòlíì sẹ́ńdà. mo lù pa. Kí ló ṣe? Kí ló ṣe nígbà tó fẹ́ máa tọ́ tẹ́ni lọ gbàdúrà kí ló ṣe rà padà ó ṣe rà padà ọyàn fún mi ó ṣe rà padà dín fún mi. Dúró náà ṣùgbọ́n pàrẹ̀ ò balẹ̀ kí ni tí ń di tòótọ́ ṣé lóòótọ́ ló fọwọ́ tẹ̀ lọ́yàn tó fọwọ́ tẹ̀ nídìí. Ìyá Àjọkẹ́ ẹ mọ̀ pé tí bá ti ń ga mo ò parọ́ mọ́ o. ò parọ́ ẹ̀bùn tí kí làwọn wòlíì fẹ́ sọ ayé dà Àjọkẹ́ mo ní kó ṣe rà padà. Ìyá Àjọkẹ́ èmi sáà ti máa ń rú mo fi apá ẹ̀ mo apá ẹ̀ tó fi tẹ̀ tẹ̀kùtẹ̀ yẹn mo kẹ́ẹ̀dà ní ẹwẹ́ fi mí lẹ̀. wà ná ṣé nígbà tó ń lò ṣáwọn ará àjò ẹ̀ ṣàn gbọ́ ṣáwọn ará àdúgbò ṣàn mọ̀. èmi mọ̀ bá yẹn wà nù ṣọ́ọ̀ṣì àbí kò séyẹ ní ṣẹ́bẹ̀ náà ní olùdásílẹ̀ ní ẹ̀. wo ni sẹ́ńdà ni. sẹ́ńdà kọ́ sọ́dọ̀ kú lọ́rọ̀ fún mi mo fẹ́ lọ sùn jáde. mo ṣébi tó tún dúró dè mí sí leléyìí nítorí Ọlọ́run pé kọ́ mo tún lọ ṣìrà padà olórí burúkú wòlíì tó tún bẹ̀rẹ̀ sí ní kó fún ọmọ tó ń tẹ lọ́yàn tó ń tẹ̀ ń dì kí ló dé ṣó fẹ́ kó bá sùn fún ẹni nítorí Ọlọ́run àbíwá gbà báwo ló lórí burúkú wòlíì ṣe fẹ́ ká dá wòlíì dáadáa mọ́ nílé ayé bẹ́ẹ̀ gbogbo wọn ti wá dà papọ̀ wọ́n ti mísè papọ̀ àmọ́ rú àmọ́ pẹ̀tẹ̀ àmọ́ woro kí ló dé kí làwọn wòlíì fẹ́ sọ ayé ìdá Ọlọ́run ẹlẹ́dàá ṣàánú ní àwọn tó dáa sọ́tọ̀ àwọn tí ò dáa báwa yọ kàńdá kúrò nínú ìrẹsì pátápátá kó táṣìírí wọn kó fúlọ̀ṣì wọn. Àjọkẹ́. Òfófó ẹlẹ́nu razor tó bá kò lọ́nà kò yá sáré o.